Africa Content TV. Komiki Sheikh Gani Àjàdí Sanusi àmì Ọlọ́run ẹ bá mi ní ṣe o. Assalamu alaikum. Kí àpẹẹrẹ wọn yìí pé ọ̀dọ̀ tó ta máa ń pè mo lè máa ń jẹ wa. Ìgbà àwọn arọ́wà sí mi ilẹ̀ ìpẹ́ níta bá ní tó ti ṣe dáadáa àní láti ọ̀gá ní fẹ́ lọ sí ìbò míì. Ẹ̀ńtà tẹ̀lé tó ṣe wá sí mi tó wá dé ìgbà tí ó kàn dẹ́rù gbogbo nǹkan tá à ń ṣe tó pè wá tó ta fún òbí. Ìjẹ́pẹ́ dáníwájú máa ń pè wá tó tún máa wá bú wa. Ẹ̀jẹ̀ ká fún ṣe díẹ̀ díẹ̀. À ń pé ìmọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ mọ bí ẹgbẹ́ yìí ṣe jẹ́. Ẹlòmíì máa ń wò pé ẹgbẹ́ ẹlẹ́sìn kan ni. Ẹgbẹ́ tó bá ti jẹ́ OPC, ẹgbẹ́ ìbílẹ̀ ni. Ẹlòmíì tẹ̀lé ọlọ́pàá rẹ̀ wípé ẹjọ́ bá ti ṣe OPC kò mọ́ lọ́rùn. Ẹlòmíì tó wà lọ́pàá rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ tó bá ń ṣóbi ẹlẹ́ṣẹ̀ ayérayé ni. Ó fẹ́ fi àṣùwé sọ pé wípé gbogbo èrò yẹn ó jìnnà sí ìwà àti ṣe ẹgbẹ́ wa. Kí adọ́dá òbí sílẹ̀ ní 1994, gbogbo alábí ní religion ta belong to me. Rẹ́mi tí mo bá yín sọ̀rọ̀ yìí, ìdílé Muslim.